رحم الله شيخا اليوم نوم وغفلة يا ابن البراء ومتى تأخذ التذاكر يا ترى اليوم نوم وغفلة يا ابن كنت ترجو رحمة من عند من أقل خلائك فاتبي من النهى كنت ترجو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام أتمان الأكملان على من لا شريك له في الاتباع محمد بن أمين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أمة الإسلام فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe wá mùsùlùmí. Alhamdulillah. Bẹ́ẹ̀ bá wọra ẹ̀ tó ẹgbẹ́ bí ó wà Abdul Mujib sọ gbá báyìí. Akramakumullahu al-karim. Gbówó ẹgbẹ́ ara ẹ̀ torí pé wọ́n dákọ̀ mọ́ńpó kọ mùsùlùmí. Owó wa dára ìmọ̀ ní mùsùlùmí kò sí nínú mùsùlùmí òkè ò tí ì wọ bẹ̀. Ọlọ́run ò ṣoore fún. Inú ẹni Ọlọ́run ṣoore fún òun lẹni tó jẹ́ mùsùlùmí ọpẹ́ ní fọ́lọ́run tó ṣàwá mùsùlùmí. Alhamdulillah. Alhamdulillah alladhi hadana. Al-amilati Muhammadu Mustafa. Nuqaddimu bihamdihi wa shukrihi. Subhanahu jalla lahu rabbul ula. Subhanahu jalla lahu rabbul ula. Ọpẹ́ ni fọ́lọ́run tó ṣe wá ní mùsùlùmí. Alhamdulillah. Gbogbo ẹ̀yin yẹn wá gbogbo ẹ̀yin olólùfẹ́ à ń kí ẹ káàbọ̀. À ń kí ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ètò ìdùnnú tá a máa ń mú wá ní yomul juma. Ètò àtẹ̀mbí ń bẹ láwa. Insha Allah. Ẹ ṣé púpọ̀ Ọlọ́run kó ṣàlékún ìdùnnú fún wa. Jazakallahu fún yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń wọlé àbá wa ṣe pé gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń wọlé ẹ bá wa ṣe ètò òun bẹ́ẹ̀ tí ń bá wa ṣe rẹ̀ orí ibò ò ní ṣe ẹ̀ sínú ayé yín. Àmín. Orí ibò ò ní ṣe ẹ̀ sínú ayé yín. Ẹ bá wa ṣe ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí a bí Ọlọ́run ọba fún yín ojú yín tẹ́ fi ń wò ó ní fọ́ o etí yín tẹ́ fi ń gbọ́ wa ò sì ní di. Alhamdulillahi alladhi hadana ala millati Muhammadun Mustafa. Nuqaddimu bihamdihi wa shukrihi. Subhanahu jalla lahu rabbul ula. Subhanahu jalla lahu rabbul ula. Adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Bẹ́ẹ̀ bá ti bá wa ṣe rẹ̀ kí Ramadan tó Ọlọ́run ó ṣe oríire sínú ayé wa. Àmín. Àní ètò níta mú wálé ní tá a fẹ́ sọ̀rọ̀ bá lé lérí. Àwọn ìmáàmù Hawali apá àná. Níta fẹ́ sọ̀rọ̀ bá lé ní òun ni ọlá tó wà nínú oṣù tá a wà yìí. Ọlá tó wà nínú oṣù tá a wà yìí. A sì fẹ́ fọ àwọn èèyàn lára
nípa inú oṣù tá a wà yìí Allah. àwọn kankan wà tó yẹ káwọn èèyàn mójútó wọn mójútó nínú oṣù tá a wà yìí bàbá wa àgbà Sheikh Qasim Allahu Akbar ìkún tàtẹ́rújú. ìkún tàtẹ́rújú rahmatan min indi man khalaqal malaika fattabi min nuha. àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ètò àtẹ̀mbí tó mú wá fún wa lónìí pé Ọlọ́run ní bẹ nínú oṣù Sha'ban. àwọn nǹkan wo la fẹ́ ká gbámú nínú oṣù Sha'ban. a fẹ́ fún wa lára àwọn nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ lásìkò Sha'ban ńlá fẹ́ mú wá lénìí. kódà lásìkò Sha'ban yìí àwọn tanakudot àwọn gbọ́nmi sí omi òtún á tún máa ṣẹlẹ̀ nínú oṣù tá a wà ń bẹ̀ yìí. a fẹ́ pàmò yẹn lákẹ̀ẹ́sí ohun tó wà ń bẹ̀ ṣáàrù Sha'ban Allahu Akbar. oṣù Sha'ban la wà yìí oṣù Sha'ban la wà yìí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ ẹ bá wa ṣe ètò ńbẹ tí bá wa ń ṣe rẹ̀ orí ibò ní ṣe ẹ̀ sáyé wa. àfáàní màdọ́ Rọ́jàbù ti lọ báyìí bẹ́ẹ̀ tí ń wò wáyé o oṣù Rọ́jàbù ti lọ o. مدى رجب وما أحسنت فيه وهذا شهر شعبان المبارك. àfààní oṣù Rọ́jàbù ti lọ nínú oṣù Ṣàbáànì alápọ̀lẹ́ làwọn wà ń bẹ̀ yìí. مدى رجب وما أحسنت فيه. oṣù Rọ́jàbù ti lọ wàmà àṣàjà fìhì kí ló gbé ní oṣù Rọ́jàbù ṣe oṣù Rọ́jàbù tiẹ̀ kí ló ṣe ń bẹ̀ má àṣàjà fìhì la ilaha illallah. وهذا شهر شعبان المبارك. Uncle Joshua oṣù kan ti kọjá síwájú la ilaha illallah òun ni oṣù keje inú oṣù Lárúbáwá. وهذا الشهر شعبان المبارك. àfààní jẹ́ ń fọ́ lára هذا شهر شعبان المبارك. شعبان المبارك. وهذا شهر شعبان المبارك. oṣù Ṣàbán alápọ̀lẹ́ la tún wà ń bẹ̀ yìí bàbá wa àgbà bàbá wa Baharul Haqiqa oṣù Ṣàbán la wà nù ẹ̀ yìí. oṣù Ṣàbán la wà ń bẹ̀ yìí. àbáwá ni wọ́n bá ànsá tàfíà kí ló ṣe nínú oṣù tó kọjá lọ oṣù Ṣàbán ló tún dé bá ọ la fẹ́ mọ mú àwọn kò mú òkun la fẹ́ mọ fàáyọ fún ẹ yìí. fàyà máa ń dọ̀yà làwùkọ́ tàjà là bìhúrí mátìyà fàkọ́wà zarbawari. àfààní jẹ́ sọ fún ọ jẹ́ fọ́ lára. máa ń dọ̀yà làwùkọ́ tàjà là. àsìkò oṣù tó kọjá lọ tó lò lọ jahlan. tó fi wùwà ìmọ̀ àbẹ́yìí tó mọ̀ náà tó fi wùwà ojú dúdú jahlan níbẹ̀ ń àmọ̀jẹ́ wá ìmọ̀ jahlan ń bẹ̀ ń ẹni ọba wa ti mọ̀ tó bá wù àmọ̀ pé ó wùwà ojú dúdú ìwọ tó rí dáadáa ṣe síwájú. fàyà máa ń dọ̀yà làwùkọ́ tàjà là. بحرمتها فقوى ضرب وارك. ya ṣe sùúrù kó tẹ́tí gbọ́ ètò àtẹ̀mbí ń mú wá fún wa lẹ́nìí ọlá tó wà nínú oṣù tí a wà yìí ọlá tó ṣe kí ni tó wà nínú oṣù tí a wà yìí àwọn àbá ní Ṣàbánù oṣù tá à ń pè ní Ṣàbánù tá a wà ń bẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ báyìí. oṣù Ṣàbánì tá a wà ń bẹ̀ yìí. huwa shahru thaminu min shuhuri al-hijriyya òun lóṣù ẹlẹ́ẹ̀kẹjọ min shuhuri al-hijriyya nínú oṣù òkè tá a mọ̀ ń kà léyìí tó ipò òun lọ́lọ́lá jù. nítorí gbogbo nǹkan ní mọ́ ní ọlá. ọlá pé Nàìjíríà táwa wà ń bí àṣírí dawlatul islamiyya ni
tọ́wọ́ yìí pa wà ní Dawlatul Islamiyya Muharram làwọn ní òun máa kà á mọ̀ pé Safar Rabi'ul Awwal Rabi'ut Thani Jumadal Ula Jumadal Thani àwọn àtẹ̀sẹ̀ pé Rajabu Sha'ban làwọn wà ń bẹ̀ báyìí inú Sha'ban yìí àwọn àfáà ní Sha'ban ṣáàrù Sha'ban huwa ṣáàrù thaminu min shuhuril hijriyya òun ni oṣù ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù ti Lárúbáwá tá a máa ń kà oṣù òkè. min shuhuril hijriyya. bayna Rajabi wa Ramadan oṣù yìí wà láàrin Rajab àti Ramadan oṣù tá a wà nínú ẹ̀ yìí tá ń pè ní odò Sha'ban oṣù Sha'ban nìyí àbá yìí sọ ń gbọ́ àwọn àbá wa ní sùmíyà Sha'ban bí Za'ban wọ́n sọ Sha'ban ní Sha'ban à ń pè Sha'ban ní Sha'ban لأن العرب كانوا يتشعبون في طلب الماء nítorí pé oṣù yìí oṣù kẹni tí àwọn èèyàn tí wọ́n máa ń wá omi káàkiri oṣù yìí ni wọ́n wá omi káàkiri àsìkò yìí wọ́n lomi máa sùn wọ́n bọ̀ àwọn apákan wàkílà àwọn apákan yìí tó sọ pé níta fi ń pe Sha'ban ní Sha'ban o wọ́n nílẹ̀ anáwó ṣáàbùn nínú Lárúbáwá tí wọ́n bá ní ṣáàbà ṣí ni ọlọ́mọ mẹ́ta ló bá ní ṣáàbà ayé zọ́hárọ̀ nítorí pósù yìí zọ́hárọ̀ ọ̀hán ṣáàrù Rajabu wa Ramadan bayna ṣáàrì Rajab wa Ramadan oṣù Sha'ban dáhùn yàrá yìí wọ́n ní oṣù náà wọ́n ní ó hàn láàrin oṣù kan oṣù Rajab àti Ramadan oṣù alápẹ̀lẹ́ oṣù méjèèjì yìí Sha'ban ilẹ̀ ń gbọ́ yìí la ilaha illallah àwọn nǹkan wo la fẹ́ ká mọ̀ ṣe ń bẹ̀ àwọn nǹkan wo la fẹ́ ká mọ̀ ṣe nínú oṣù Rajabu oṣù Sha'ban àfààní fọyàmà ń dọ̀yà al-awqata jahlan. fọyàmà ń dọ̀yà al-awqata jahlan bi hurmatiha afaqa wa dhaba warik. bi hurmatiha afaqa wa dhaba warik. bi hurmatiha. Ọlọ́run kó bùn wá lóore nínú Sha'ban ṣe. Àmín ya Allah. Ọlọ́run bá bùn wá lóore tó wà nínú Sha'ban. Àwọn àfáàní ṣáàrù Sha'ban. La ilaha illallah. Ṣáàrù Sha'ban. Wọ́n ní ṣáàrù Sha'ban oṣù Sha'ban ta wà nínú ẹ̀ yìí. Wọ́n ní ṣáàrùn oṣù kẹni ṣáàrùn mubarak tó jẹ́ oṣù ìbùkún oṣù alápọ̀nlé. Ó gbé wa nàkàrà. Ṣáàrùn. Oṣù kẹni tó jóṣù alápọ̀nlé la ilaha illallah yukfalu an-nasu anhu bayna Rajabun wa Ramadan èyí tó yẹ pé àwọn èèyàn máa gbàgbé ìsí lọ́hùn níbẹ̀ wọ́n máa jẹnu lásìkò yìí púpọ̀ lásìkò Rajabu yìí lásìkò Sha'ban yìí àwọn èèyàn máa jẹnu púpọ̀ níbẹ̀ oṣù tá a wá wà ń bẹ̀ yìí oṣù kẹni oṣù ìbáàdà ni oṣù tá a fi la ilaha illallah wọ́n ní àwọn àfáàní wa yustahibba wọ́n ní àwọn àfáàní wọ́n fẹ́ fún wa la ilaha illallah wọ́n fẹ́ fún wa wọ́n fẹ́ fún wa ìkìtàrò síyàmù fi àpọ̀ láwẹ̀ ní inú oṣù yìí nínú Sha'ban tá a wà yìí ẹ pọ̀ láwẹ̀ nínú ẹ̀. àfọwọ́ waliyullahi alábọ̀yẹ̀dá wọlé ká ẹ pọ̀. ẹ pọ̀ láwẹ̀ nínú oṣù tá à ń bẹ́ẹ̀ yìí. ìdí sàwọn àfáà Yorùbá àwọn ni pé ìtọ́lọ́wọ̀n àtànẹ́bì bá pa láṣẹ àìpolongo ẹ̀. àbùkù tó bá àwọn èèyàn nu àbùkù tó bá lẹ̀ Yorùbá nu ìtọ́lọ́wọ̀n àtànẹ́bì bá ṣe lófin àìpolongo ẹ̀
ṣùgbọ́n ní tó bá kẹ̀ jẹ́ nǹkan kan èyí tó ipá àwọn àfáà ti sá bóyá ànábì kọ́ sọ ẹnìkan ló sọ lẹ́yìn ànábì àwa aràn kankan mọ òyìnbó láwa ṣe kí ni o òun láàmú mọ́wọ́ wọ́n ní ṣáàrù ṣàbánì tá a wà ń bẹ̀ yìí wọ́n ló sún bùkún ni wa yustahabbu minha ìkìtàrú ṣìyàmù á pọ̀ láwẹ̀ nínú ẹ̀ á pọ̀ ní àwẹ̀ nínú ẹ̀ la ilaha illallah á pọ̀ ní àwẹ̀ nínú ẹ̀. fàyà àdọ̀yà àwòkọ́ tàjàhálà bí hurmati àfikì wà àdàrbàwárí. inú oṣù ṣàbánì tá a wà yìí fàyà máa ń. fàyà àdọ̀yà àwòkọ́ tàjàhálà bí hurmati àfikì wà àdàrbàwárí. inú oṣù ṣàbánì tá a wà yìí àfa Abdul Mujibi wọ́n ní afẹ́ kápọ̀ láwẹ̀ nínú ẹ̀ kápọ̀ ní àwẹ̀ nínú ẹ̀. àwọn bàbá wa jọ̀hún ẹlòmíì ó gba Rajab bàbá kú ní Rajab ní ó gba Ṣàbán bàbá kú ní Ṣàbán wọ́n wà lọ parí ẹ̀ sí kẹgùn wọ́n parí ẹ̀ sí ìkẹgùn Ramadan tadarak mastata'ta minal khataya. تدارك ما استطعت من الخطايا بتوبة مخلص وجعل مدارك. تدارك ما استطعت من الخطايا بتوبة مخلص وجعل مدارك. àbọ̀ Abdul Mujibi كرمكم الله. ọlọ́run jẹ́jà máa ọ̀rọ̀ yìí gbọ́yé آمين ọlọ́run jẹ́jà máa ọ̀rọ̀ wà yìí gbọ́yé. آمين. wọ́n lọ abẹ́ kápọ̀ láwẹ̀ ń bẹ̀ àfọwọ́ Usama tó bọ́n Zayd radiyallahu anhu رضي الله عنه. sàhábà àgbà ni Usama tó sàhábà àgbà ni. ó ní kúlùtù ọlọ́ọ̀bà níbo Muhammad jọkẹ́ صلى الله عليه وسلم. òun ló fẹ́ sọ̀rọ̀ fún wa báyìí ó ní kúlùtù ya Rasulallahi lam araka tasumu sha'ran min shuhuri ma tasumu min Sha'bani. أكرمكم الله الكريم. ó ní ìrèwọ́ sí ọlọ́run ya Rasulallahi ìwọ òǹsí ọlọ́run lam araka tasumu sha'ran ìrí ọkọ̀ ọgbà rẹ̀ nínú oṣù kan rí min shuhuri ma tasumu min Sha'bani ìrí ọkọ̀ ọgbà rẹ̀ kan rí nínú àwọn oṣù méjèèjìlá yòókù yàtọ̀ sí Ramadana min shahri Sha'bani tó tún wá ga ju oṣù Sha'bani lọ. àbá sàhábà àgbà ní wí báyìí أكرمكم الله الكريم. ń sọ fún anabiwa Muhammad صلى الله عليه وسلم. ọlọ́run jíjà máa ọ̀rọ̀ yìí gbọ́yé آمين. ọlọ́run lọ bá anabiwa Muhammad bẹ́ẹ̀. صلى الله عليه وسلم. qala sallallahu alayhi wa sallam anabi wá fún Usama lẹ́sìn kí ló anabi wí anabi ní dhalika sha'run yaghfilu an-nasu anhu bayna Rajabin wa Ramadan. oṣù kan lóṣù tá à ń wí yìí táwọn èèyàn máa jẹnu ìsìlọ́hún ń bẹ̀ táwọn èèyàn máa jẹnu àti ṣe dáadáa ń bẹ̀ la ilaha illallah. oṣù náà ọwọ́ wà láàrin Rajab àti Ramadan. ẹ̀gbọ́n tá Ànábì wa Muhammad fayaman. ضيع الأوقات جهلا بحرمتها أخيك وهذا الموارك. la ilaha illallah. ويا ما ضيع الأوقات جهلا. sàhábà àgbà Usama ọlọ́run lọ bá Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. àwọn Abdul Mujib nígbà tó dọ́dọ̀ Ànábì ó lè rí oúnjẹ ọlọ́run. يوسف lámú àrọ́ọ̀kà ìrìwọ̀ ń ṣe ọlọ́run ọba tasumu sha'ran min shuhuri ìrí ọkọ̀ gbààwẹ̀ nínú oṣù kan léyìí tó lágbára má tasumu min Sha'ban
bó o ṣe mọ́ gbàwẹ̀ nínú ṣàbáàní ìrìn ọkọ̀ gbàwẹ̀ bẹ́ẹ̀ ànábì ló wá fún lésì ànábì wá tẹ̀síwájú wípé oṣù ṣàbáàní tá à ń wí yìí o òun làwọn èèyàn máa ń jẹnu wọn ìrètí ìṣirò òun bẹ̀ rárá bí wọ́n bá sì ṣe àwọn ìbàdà àti inú ẹ̀ oṣù yìí mọ̀ lágbára púpọ̀ o ànábì wá ń ṣàlàyé fún sàhábà àgbà Usama bun Zaid ànábì wa huwa sha'run turfa'u fihi al-a'malu ila rabbil alamin fayaman dayyala tajala bihurmatiha afik wa adha bawarik. La ilaha illallah ọlọ́run kó bùn wá lálùbáríkà dùnú. ó gbẹ̀yìn olólùfẹ́ ẹ máa bá wa ṣe ètò bàbá wa láti mísírọ̀ lọ́hùn ẹ bá wa ṣe ètò mẹ́bá tí ń bá wa ṣe rẹ̀ oríire tó rí ibú òní ráyè ọlọ́run ó ṣe rẹ̀ sínú ayé yìí. ànábì ní wa huwa sha'run ànábì ní wa huwa sha'run turfa'u fihi al-a'mal ila samai. وهو شهر ترفع فيه أعمال إلى السماء. oṣù kan ní ṣàbáàní turfa'u fihi al-a'malu ila rabbil alamin tí wọ́n máa ń kó àwọn iṣẹ́ olóore àtàwọn kùdìẹ̀kùdìẹ̀ tí kò wá ṣe wọ́n máa ń kó lọ ọ̀dọ̀ taniri ila rabbil alamin wọ́n máa ń kó lọ sọ́dọ̀ ọlọ́run ọba oníbọ̀ọ́rẹ́ ọba àgbáláyé. Ànábì ní fa uhibbu mo wá nífẹ̀ẹ́ sí an yarfa'u amali wa ana sa'imu. mo fẹ́ kí wọ́n kó iṣẹ́ tèmi náà lókè bí wọ́n bá ń kó lọ sókè kí wọ́n kó dókè wa ana sa'imu wọ́n wá bá ààwẹ̀ nínú ẹ̀ nítorí pé iṣẹ́ àwẹ̀ iṣẹ́ kan tó pamọ́ ní fayaman dayyala tajala. Ọlọ́run mọ́sẹ̀ bù wá lálùbáríkà oṣù náà. Ọlọ́run kó bù wá lálùbáríkà oṣù Ṣàbáàn. Kó fi wá ṣe kò ń gé oore nínú oṣù Ṣàbáàn. Ànábì láwọn fẹ́ kí wọ́n gbé sí àwọn lóòkè. Wa ana sa'im. Kí wọ́n sì bá mi níbi tí mò ń ṣe kí ni o tí mò ń gbààwẹ̀. Màdọ́rọ̀ jàbọ́n. wa ma ahsanta fihi wa hadha ash-shahru Sha'ban al-mubarak. Àbáwá Muhammad Qasim Saheed ẹ ṣé púpọ̀ ẹ bá wa ṣe ètò ẹ bá ti ń bá wa ṣe rẹ̀ ọlọ́run ó ṣe ẹ̀dùnú sínú ayé yìí. Amiru Jiyali ẹ ṣe ètò ọlọ́run ó ṣe ẹ̀dùnú sáyé yìí. Ànábì wa Muhammad wọ́n ní kọ́ọ̀lùhù àwọn àfáà ní ìdí ọ̀rẹ́ ń bẹ nínú ìtànẹ́bì wí yẹn wọ́n ní gbólóhùn tànẹ́bì sọ wípé láàkà sha'run yaghfulu an-nasa. oṣù kẹni táwọn èèyàn ṣe kí ni o táwọn èèyàn máa jẹnu anú bayna Rajabin wa Ramadan wọ́n ní ìdí ọ̀rẹ́ ń bẹ ń bẹ àwọn àfáà wọ́n ní ìdí ọ̀rẹ́ tó wà ń bẹ àbá mi sọ gbọ́ báyìí ẹ bá wa ṣe ètò wọ́n ní ìdí ọ̀rẹ́ tó wà nínú ẹ̀ àfáà yìí sọ ń gbọ́ wọ́n ní isharatun latifatun isharatun latifatun wọ́n ní wọ́n ń tọ́ka àánú kan fún wa ni wọ́n ń tọ́ka oore kan fún wa ni wọ́n ń tọ́ka oore kan fún wa ila annahu yanbaghi amaratul awqati gafulati nasu bi ta'ati llahi. La ilaha illallah. wọ́n ní wọ́n ń tọ́ka oore fún wa àwọn èèyàn máa jẹnu wọ́n wá ń tọ́ka oore fáwa wọ́n ń tọ́ka àdùnnú fáwa pé àsìkò òun o àsìkò kan ni èyí táwọn èèyàn ń jẹnu ìwọ sì tún rí ìbàdà ti ṣe. Màdọ́rọ̀ jàbọ̀ wà má ahásà ń tàbí wà á.
illallah wọ́n là nẹ́bí tọ́ wa níka wípé ó jẹ́tọ̀ fún wa ká má wéṣì àsìkò tiwa báwọn èèyàn ti ń wéṣì àsìkò wọn. wa anna dhalika mimma yuhibbu Allahu wa yardahu wa lidhalika kana la ilaha illallah. Sọ́sọ́ gbọ́dọ̀ mbẹ́ àsìkò yìí àwọn èèyàn máa ń jẹnu wọ́n ní wọ́n ti máa ń jẹnu ànábì wa ń tọ́ka oore fáwa wípé a tún lè ṣe ìbáàdà níbẹ̀ tá a tún fi ta àwọn ẹgbẹ́ wa yọ. Kíkà máa bá wa ṣe ọlọ́run jẹ́ rí wa gbọ́yé. Àmín. La ilaha illallah. Wọ́n ní àwọn àsìkò kan wà ń bẹ táwọn èèyàn kà sí bẹ́ẹ̀ ni àsìkò gbígbà àdúrà ni. Inú ẹ̀ ni oṣù wo làwọn yìí. Ṣàbán. Oṣù Ṣàbán yìí wà. Bákan náà àwọn àfáà ní kánà báàdù sálàf àwọn ẹni retí àwọn ẹni ìṣíwájú retí wọ́n ti lọ yustahabuna at-tatawwu bayna al-maghribi wal-isha'i wọ́n jẹ́ ẹnìkan tó máa ń ṣe pẹ́ńpẹ́ ń fúrú fọ́lọ́hún bayna al-maghribi wal-isha'i láàrin maghribi àti isha láàrin sọ̀látùl maghribi wọn àti sọ̀látùl isha àsìkò kan ní tí gbígbàdúrà wà ń bẹ ṣùgbọ́n àwọn èèyàn mọ́ àsìkò kan ní tẹ́lómi ọmọ olùlọ́jà àtàmàmì àsìkò kan ní táwọn èèyàn máa lò níbi nǹkan míì àsìkò kan ní tẹ́lómi ọmọ fi bẹ níbi tí wọ́n ti jó ṣùgbọ́n bẹ́ẹ̀ ní Magribi wal Isha'i ààyè gbígbàdúrà ni àwọn àfáà mọ̀ ṣe kí ni o àwọn ẹni síwájú wọn a máa yọtọ̀ lọ́hùn fọlọ́hùn lásìkò òun kí wọ́n lè rí nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run. La ilaha illallah wọ́n yẹ kùlùnà àwọn àfáà yìí àwọn àfáà yìí ní ìṣíwájú rẹ̀ yìí wọ́n máa sọ pé ìyà sa'atun gọ̀fúlátùn ìyà sa'atun la ilaha illallah àsìkò kẹni táwọn èèyàn jẹnu àsìkò kẹni táwọn èèyàn jẹnu lọ́wọ́ lásìkò òun ìwọ wa lo àsìkò wọ́n use opportunity wọn láàrin wọn láti fi ṣe kíni láti fi ṣe ìjọsìn bẹ́ẹ̀ lásìkò Ṣàbáànì yìí náà jẹ́. La ilaha illallah. Àwọn àfáà tún ní àwọn àsìkò tí gbígbàdúrà tún wà ń bẹ lẹ́yìn Ṣàbáànì sọ́gbọ́n àfáà yìí. lẹ́yìn Ṣàbáànì. Wà fún dìlà kìyàmù lẹ́yìn fi thuluthil akhir lè gáfúlàtì àkísàrú ànáyàsà. Àwọn àfáà ní lásìkò Ṣàbáànì tá a wà yìí ìdìde lóru gbẹ̀yìn wọ́n lásìkò gbígbàdúrà pọ̀ ń bẹ òru gbẹ̀yìn làwọn màláíkà kó sẹ́ lọ òru gbẹ̀yìn lọ́lọ́wọ́n ọba ó sọ̀kalẹ̀ jalla wa ala lọ́lọ́wọ́n ó tẹ ọwọ́ ẹ̀ kalẹ̀ pé ìyín retí ẹni tí ó bẹ̀ mí pé kí n bùn ún ní nǹkan kí n fún. kí n fún lẹ́sẹ̀kẹsẹ̀. ìyín retí ẹni tí ó sọ pé kí n mọ̀ fún un ní aburú tí ì sì ní mú dọ́dọ̀ ẹ̀. lóru gbẹ̀yìn yìí ni wọ́n ní ìdìde dúró wà ń bẹ lóru àti ìmọ̀ọ́sẹ̀ àdìkárùn púpọ̀ ìmọ̀ọ́sẹ̀ àti kiri fọ́lọ́hùn torí pé kí ni o torí pásítọ̀ kẹ́ni táwọn èèyàn tún mọ́ jẹnu màjọ́ rọ́jà bó ń. màjọ́ rọ́jà bó wà má àhàṣà tàfi. Allahu Akbar. wàhálà ṣàrò Ṣàbán al-Mubarak. Bàbá wa Al-Mahbub bàbá wa Fadlu Thaqil bàbá Ìmáàmù Zaituni màjọ́ rọ́jà bó ń. màjọ́ rọ́jà bó wà má àhàṣà وهذا شهر شعبان المبارك. oṣù Ṣàbáàn la wà yìí ọlọ́run Ṣàbáàn náà ni à ń gbọ́hùn. min fawaidi al-amalu waqti al-ghafla nínú àwọn ọlá tí ń bẹ ní kéèyàn máa ṣe tọlọ́hun lásìkò ìgbà táwọn èèyàn jẹnu bí àsìkò Rájàbù tá a wà ń bẹ yìí la ilaha illallah. àwọn àfáà ní Ṣàbáànù oṣù Ṣàbáànì tá a wà ń bẹ yìí wọ́n ní sha'arun rafi'ul a'malu as-sanawiyya ila Allah subhanahu wa ta'ala. oṣù kan ni tí ọlọ́run ọba mọ̀ ṣe kí ni o tọ́lọ́run mọ̀ ọ̀rọ̀ fáà gbogbo àwọn iṣẹ́ olóore lọ sí sámà bó ṣe wá nínú àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nígbà àsìkò yìí
ilé ọlọ́run ọba máa gbé gbogbo iṣẹ́ lọ sókè. La ilaha illallah. àwọn bá wa ni kó má yà wá lẹ́nu wọ́n ní raf'ul a'mal wa 'irduha 'ala Allah ta'ala gbígbé àwọn iṣẹ́ olóore lọ sókè tí táwọn àfáà máa ń sọ fún wa ni àfáà méjì fún sẹ́yìn sùn lọ. akramakumullah. La ilaha illallah. ọ̀dà madarajabun. madarajabun wa ma ahsanta fi wa hada shahrun sha'ban mubarak. wọ́n ní salasatun anwa'un ni gbígbé iṣẹ́ olóore lọ sókè ó pín sí ojúpẹ̀nẹ̀ mẹ́ta ló bá wá ojúpẹ̀nẹ̀ mẹ́ta ló bá dé ojúpẹ̀nẹ̀ mẹ́ta ló bá wá ojúpẹ̀nẹ̀ mẹ́ta ló bá kàmá dá látàlá dálé kànú sóṣù sẹ́rin bá a ti rí tọ́ka lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bàbá wa Imam Musa ìtòrí náwó awwal ìpín alákọ̀ọ́kọ́ ìpín alákọ̀ọ́kọ́ nípa pé wọ́n máa gbéṣẹ́ lọ sí òkè wọ́n ní rọ́fún ọ̀yọ̀ omi ìyà ni ilé ìlà alákọ̀ọ́kọ́ ájìwá adéyẹmí wọ́n ní rọ́fún ti kí ni o yọ̀ọ̀mí ìyà ni ti yọ̀ọ̀mí ń bẹ ọlọ́run àmọ́ gbéṣẹ́ lọ àwọn màláíkà àmọ́ gbéṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lókè ní tojúmọ́ ń bẹ tojúmọ́ ń bẹ fi kulli yawmin la ilaha illallah marratan bil layli wa marratan bin nahar wọ́n ní lójoojúmọ́ iná ọlọ́run ọba máa gbéṣẹ́ lọ sókè wọ́n ní marratan bil layli wọ́n gbéṣẹ́ tòru lókè lẹ́ẹ̀kan bákan náà wa marratan fin nahar bó bá dojú ọ̀sẹ̀ àwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ bá ṣe wọ́n tún pé ìhun náà ṣe kiri wọ́n tún kó lọ́dọ̀ ọlọ́run. Allahu akbar. Ànábì wa Muhammad ní yurfa'u ilayhi amalu layli qabla amaluna àwọn màláíkà ó máa sọ̀kalẹ̀ sí gbogbo ẹ̀yin ìjọ àlùhùmmà Ànábì wa Muhammad tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ wọn ò ní yé pààrà ọ̀dọ̀ yín tí wọ́n máa gbé irinṣẹ́ eré ọ̀sán lọ kí ti òró tó ṣe kí ni o kí ti òró tó dé wa amalu nahari qabla layl wọ́n gbéṣẹ́ ti ojú ọ̀sán wọ́n gbé lọ́dọ̀ ọlọ́run kí ni ó tó ṣe o kí tòwó tó dé. La ilaha illallah. La ilaha illallah. afọwọ́ dàákì wọ́n ní àwọn tí wọ́n yẹ́bùkẹ́ áhìrù nàhárì wọ́n ní tó bá ti di àsìkò ìkẹ́gùn ìgbẹ̀yìn ọ̀sán títí wọ́n pé òun lọ ń wọ̀ ó sì ṣeé ṣe kí wọ́n kó sí olóore mi kí wọ́n kó lòkè yóò wá gbẹkún. yóò gba ẹkún. ọjọ́ ẹni tí wọ́n sọ àfọ àyè ní ọmọ wa sunkún ẹkún wo ni ọmọ sun ní ọmọ wa sọ yìí pé láàdìrí márùfì àmì nàámàlì. La ilaha illallah. àwọn ọmọ iṣẹ́ tí wọ́n gbé lòkè. bóyá ńgbà tóun sọ̀rọ̀ yẹn lẹ́yìn àbí ńgbà tóun gán yẹn bóyá òun ni wọ́n gbé lọ sókè ni àbí ṣe olóore tóun ṣe. La ilaha illallah. fàyà máa ń dọ̀yà àlàkọ́ tajàlá bìhùrìmátìyà àfikún àdàbàwárí. ìmáàmù wa dé ń ṣéwù àfàyè ọmọ wa sunkún ẹkún tí wọ́n ń sun ni wípé wọ́n gbéṣẹ́ olóore lókè wọ́n gbéṣẹ́ aburú lókè èwo nínú iṣẹ́ tòun ni wọ́n ṣe kí ni o ni wọ́n gbé lọ sí òkè. La ilaha illallah. ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ bí ara rẹ léèrè èwo nínú iṣẹ́ tiẹ̀ ni wọ́n ti gbé lókè lálẹ́ yìí nínú iṣẹ́ tiẹ̀ ṣíṣe olóore ni wọ́n gbé lókè ni ìwọ wà nílé ọtí àbí wò ó tiẹ̀ lọ sílé ọtí ọ̀rọ̀ aṣojú gbọ́n lé ni èwo ni wọ́n gbé lókè nínú iṣẹ́ tiẹ̀ náà. a ní kúnlá bí àwọn afáàkánlẹ́gbẹ̀ẹ́ ibi tá a lè dárúkọ wọ́n wá mú ọtí wọ́n rọ̀ sínú àgé ṣé iṣẹ́ olóore tiwọn náà bó ni wọ́n sì. La ilaha illallah. ṣé wọ́n gbèsè olóore lókè ni ẹni tó ń tẹ́ra ẹ̀
tó lóun ń tẹ ọlọ́run ṣéṣe olóore tiẹ̀ ni wọ́n gbé lókè ní àbíṣe aburú tiẹ̀ la ilaha illallah. àbá yìí lóun ò mọ̀ báwo ni wọ́n ṣe gbé ṣe òun lókè wọ́n mú wa dáńṣẹ́ wò àní ọkọ àtìyàwó mi ìwọ́nu ọlọ́run nínú ń bẹ láàrin wọn tílẹ̀ fi ṣú. ṣé ìwọ náà gbéra rẹ léèrè ṣéṣe olóore tiẹ̀ ni wọ́n gbé lókè ní àbíṣe aburú. La ilaha illallah. àwọn èèyàn bẹ́ẹ̀ mi tí wọ́n lu jìbìtì lọ́wọ́ báyà bá lu jìbìtì. wọ́n lu jìbìtì. wọ́n bẹ́ẹ̀ mi tí wọ́n lu jìbìtì wọ́n plan báwo ni wọ́n ṣe lu jìbìtì lọ́wọ́lọ́wọ́ báyìí. ìwọ náà gbéra rẹ léèrè iṣẹ́ wo ló fẹ́ kí wọ́n gbé lókè nínú àwọn iṣẹ́ tiẹ̀ náà. bákan náà Allahu akbar èsì náà kó fura síra iṣẹ́ wo ni wọ́n gbé lókè. èsì náà. La ilaha illallah. ìwọ ń bẹ mi tó ń ṣe sìnà lọ́wọ́. bẹ́ẹ̀ mi ò ń ṣe sìnà lọ́wọ́. àbọ̀ ò jẹ́ tún rò ó pé ìwọ tún ṣe sìnà iṣẹ́ wo ni wọ́n gbé lókè nínú Ṣàbáàn tàwa yìí. iṣẹ́ wo wọ́n gbé lókè. àbá nínú òǹtá ni bí wọ́n ti ká iṣẹ́ lọ sókè lọ́dọ̀ Ọlọ́run ọba ẹtútù ẹlẹ́ẹ̀kejì ìpín ẹlẹ́ẹ̀kejì la ilaha. ìpín ẹlẹ́ẹ̀kejì. òun ni áwùrúdò lè òṣùbù wọn yín wọ́n máa kó iṣẹ́ olóore àti iṣẹ́ aburú lóòkè tí òṣùbù ń bẹ èyí tí wọ́n máa kó lóòkè ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ la ilaha illallah èyí tí wọ́n máa kó lóòkè ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ fata'arrada al-a'malu kullu usbu'i marratayni yawmul ithnayni wal khamis. àwọn àbá ní àìdáwò tiẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kejì lọ́nà ni wọ́n ṣe ń gbé iṣẹ́ lóòkè òun náà ni wípé iṣẹ́ wa ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní yawmul khamisi wọ́n máa ṣe kí ni o wọ́n máa gbé iṣẹ́ wa lọ sí òkè. La ilaha illallah. àwọn àfáàní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní iṣẹ́ olóore wọ́n máa gbé lókè fi kulli jumu'atin. àwọn àfáà ní al-jumu'ati hina bima'na fi kulli usbu'in ayaman iṣẹ́ olóore wa tí wọ́n gbé lókè nínú Ṣàbáàn òun là ń gbọ́ yìí. wọ́n ní ojúpẹ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a gbé iṣẹ́ lọ sókè òun náà ni ti òṣùbù èyí tí wọ́n máa gbé lókè ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lẹ́yìn tá Ànábì wa Muhammad salawatu rabba wa salamu alayhi tí wọ́n ti wí fún wa kalẹ̀ wípé ní gbogbo ojúmọ́ àwọn àfáàní júmọ́ níbẹ̀ yẹn tí ọ̀sẹ̀ ni wọ́n máa gbé lọ sókè marratayni yawmul ithnain wa yawmul khamis ọjọ́ Monday wọ́n á gbéṣẹ́ lókè yawmul khamis wọ́n á tún ṣe kí ni o wọ́n gbéṣẹ́ fayughfaru fi kulli abdin mu'minin ọlọ́run ọba ọmọ wa ṣàforíjì fún gbogbo ẹrú kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rí fún Olúwa forí olùgbàgbọ́ òdodo sí kò pé gbogbo èèyàn. La ilaha illallah. Olúwa generalize gbogbo wa lọ́wọ́ ọmọ wa fún ọlọ́run kó fà lùbáríkà oṣù yẹn ọlọ́run kó fi ṣe wá. Ìmáàmù wa Zaituni illa abudin aw illa rajulin. La ilaha illallah. àyàfi arákùnrin kan illa abudan àyàfi arákùnrin kan la hawla wala quwwata bainahu wa baina akhihi sa'na'u àyàfi arákùnrin kan tó yẹ pé láàrin àti ọmọ ìyá ẹ̀ àwọ̀ ń bẹ láàrin wọn àwọn yẹn dì ní àfààyè ọ̀gbọ́ wọ́n yẹn dì ní àwọn méjèèjì àwọ̀ ń bẹ láàrin wọn gbogbo àwọn tí wọ́n bá ń ṣe báyìí fàyòkọ́ọ̀lù útúrúkù àdéhìn ní àtàyẹ̀fì a ọlọ́run wọ́n ní ẹ fi àwọn méjèèjì yìí lẹ̀ àtàyẹ̀fì títí tí wọ́n fi yọ́nú síra wọn bí wọ́n bá wá yọ́nú síra wọn ń jásí pé ní pé iṣẹ́ wọn ò ní ṣe kí ni. ọkọ àtìyàwó
la ilaha illallah. La ilaha illallah. ọkọ àti ìyàwó ẹ dira yín sínú ẹwù aburú tẹ fi ń ṣera yín. Ànábì Muhammad ní àwọn arákùnrin kan ọbẹ tí wọ́n bá kóṣẹ́ ti ọ̀sẹ̀ lọ sókè ọlọ́run ọbọ̀ ni ó tòrò kọ àlẹ́yìn ni ẹ fi tàwọn méjèèjì yìí kalẹ̀ títí tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi yọnu síra wọn. akí bàbá wa Najimudeen kí wọ́n wọlé ẹ bá wa ṣe ètò òun bàbá ọlọ́run ó ṣe ẹ̀dùnú sínú ayé wa. Àmín. ẹ wo ohun tí àwọn èèyàn fi ń ṣera wọn láwùjọ kí wọ́n ṣe kí nìyẹn o kí wọ́n wo ohun tí wọ́n fi ń ṣera wọn láwùjọ ọkọ ìyàwó àtìyàwó tẹ̀ ẹ́ dira ayé mọ́nú. àwọn amálò òṣòwò yìí àwọn sẹ́tẹ̀ ẹ̀ ṣe láàrin ọ̀sẹ̀ gbogbo wa la mọ̀ pé bá a bá lọ ọjà gbogbo wa tá a bá lọ ọjà tá a dé àmọ́ wa yan owó sọ́tọ̀ àmọ́ yan owó sọ́tọ̀ láàrin ọ̀sẹ̀ yìí o mo jèrè báyìí ṣé wọ́n jèrè ní àbọ̀ sọ́ọ̀tì ọlọ́mọdé á sọ́ọ̀tì. Àmín. La ilaha illallah ẹwà burú tẹ̀ fi ń ṣara yín ẹ̀yin ìmáàmù àti làdáni tẹ́ ń jà sérí owó eré òbí tẹ́ dira yín sínú ẹwà burú tẹ́ fi ń ṣera yín àfa àtọmọ kéwù ẹwà burú tẹ́ fi ń ṣera yín ọkọ àtìyàwó tí wọ́n ń dira wọn mọ́nú ẹwà burú tí wọ́n fi ń ṣe kí nìyí o tí wọ́n fi ń ṣera wọn àbúrú ńláńlá ní la ilaha illallah àti báwọn bàbá àtọmọ tí wọ́n ní ọ̀tá awọ́dàlù kìyàmà wọ̀lẹ́bí tó tú ọ̀tá awọ́dàlù kìyàmà la ilaha illallah ẹwà burú tẹ̀bí ń ṣe kí nìyí o tẹ̀bí wọ́n ní àfa wàkánà Ibrahima àfa àwọn olóko àfa wa Ibrahima àdìyàmà yìí ibi olóko wọn ládé wọ́n sì wọlé wọ́n ní àfa wa Ibrahima yìí yẹ́bùkì ìmọ̀ràtà ó yẹ̀wò làkàmíìsì wàtẹ́bùkì ìléyìí ìmọ̀ sunkún síyàwó ẹ̀ lọ́rùn ní gbogbo yẹ̀wò làkàmíìsì ní gbogbo ọjọ́ àlàmíìsì. La ilaha illallah lọ́dọ̀ yẹn ilé ìbò tọ́sídẹ̀ kẹ́gbé ní gbogbo yẹ̀wò làmíìsì àbáwá Ibrahim yìí ni ó mọ̀ sunkún síyàwó ẹ̀ lọ́rùn wàyẹ́bùkì ìléyìí wàtẹ́bùkì ilayhi ìyàwó ẹ̀ ní ọmọ wa sunkún ọjọ́ ọmọ wa sunkún wa yaqulu al-yawma tu'radu a'maluna ila Allahi azza wa jalla. wọ́n àwọn méjèèjì ọmọ wa sunkún wọn ni yawm al-khamis yìí ni wọ́n kó iṣẹ́ àwọn méjèèjì lọ sí òkè. kí ni wọ́n bá níbi ẹrù wa tí aáwọ̀ bá ń bẹ láàrin àwọn méjèèjì wọ́n wá parí ẹ̀. wọ́n tètè parí ẹ̀. tí fìtínà bá ń bẹ láàrin wọn wọ́n wá parí ẹ̀ kí wọ́n lè bá nǹkan eré pàdé lọ́dọ̀ Ọlọ́run kí wọ́n wọ́n sì nú àwọn ẹni tọ́lọ́wọ́n bá sọ pé ó túrúkọ àdáyé ní ẹ̀fà àwọn méjèèjì yìí lẹ̀ àtàyẹ̀ fi títí tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi yọ́nú síra wọn. ìpín ẹlẹ́ẹ̀kẹta anáwó thalith ìpín ẹlẹ́ẹ̀kẹta òun ni rọ́fù sanawi afa mudiru hunaka farqu bayna thanawi wa sanawi athanawi bi tha ọ̀tọ̀ ni wa sanawi bi sin ọ̀tọ̀ ni wọ́n ní arọ́fù sanawi tọdọọdún tí wọ́n máa ń kóṣẹ́ lókè àbáyé kí la pé ọdọọdún tí wọ́n máa ń kóṣẹ́ lókè tí wọ́n máa ń kóṣẹ́ lọ sí òkè tadarak mastatota تدارك ما استطعت من الخطايا بتوبة مخلص وجعل مداري. ṣé wa Ibrahim Adiyama wọ́n ní náwó thalisu ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tá a gbà kóṣẹ́ lókè la ilaha illallah wọ́n ní faturfa'ul a'malu al-'amu kulli jumlatan wahida fi isha'ari sha'bani. wọ́n ní wọ́n kó gbogbo ṣẹ́ wa jumlatan wahida fi isha'ari sha'bani. Ọlọ́run kó bùn wa lálùbáríkà ní oṣù yìí Ọlọ́run kó ṣe bùn wa lálùbáríkà ní oṣù yìí nítorí pé fasawfa tufarriqul ladhati fasra wa
ẹlẹ́ẹ̀kẹta nu tá a gbà gbéṣẹ́ ṣe kí ni o tí wọ́n gbé lọ òkè òun ni ti sànàwí lọ́dọọdún wọ́n wàá kó jumlatan wàhídà fi ṣáhàrí ṣàbáàní nínú oṣù tá a wà ń bẹ̀ yìí ni wọ́n kó iṣẹ́ wa lóòkè. ìwọ tó ń ṣèbàjẹ́ yẹn mọ̀ ṣe é mọ́ ìwọ tó ń gbé ọmọ nìkejì lẹ́sẹ̀ pátì jẹ́ wọ́n ríṣẹ́ eré kó lóòkè fún ọ. ọkọ ìyàwó àti ìyàwó tẹ̀ ń búra yín tẹ̀ ń wọra yín lépè ẹ jẹ́ wọ́n ríṣẹ́ eré kó lóòkè fún yín. ìwọ ń bẹ́ ń bi kọ́gà àti ọ̀ jábọ́ òun wò pé ìwọ tẹ kó fà jẹ́ wọ́n ríṣẹ́ eré jẹ́ wọ́n rí gbé lóòkè fún ọ. jẹ́ wọ́n ríṣẹ́ eré ṣe kí nìyí. wọ́n gbé lókè fún wa. La ilaha illallah. La ilaha illallah. wọ́n ní nínú oṣù yìí wọ́n ní ànábì Muhammad ní fàwùwà ṣáárún oṣù kẹni turfa'u al-a'malu ila rabbil alamin tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá gbé iṣẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́hun Ọba àlekè. àbáwa Ishaq Ọlọ́run jẹ́ jàlùbáríkà tó wà nínú oṣù yìí. àmín. fàyàmẹ́ ضيّال أوقات تجالى بحرمتها أعفك وآذر بوارك. Ọlọ́run mọ́sá ìbùwá lálùbáríkà ní oṣù tá a wà ń bẹ̀ yìí ìpín ẹlẹ́ẹ̀kẹta nìyẹn àwọn àfáàní atúwà lè pè é ní mẹ́rin ṣùgbọ́n tayé nù wọ́n ní thumma yurfa'u al-'amalu al-'umri kullihi ba'da al-mawti. ba'da al-mawt. àti tọ̀sẹ̀ ni o àbí tóṣù ni o àbí ti ọdún ni o lẹ́yìn ìgbà tí kò wá bá kú tẹ́ yurfa'u al-'amalu ila rabbil 'alamin. wọ́n kó gbogbo ṣe wá ńlẹ̀ wọ́n lọ́ọ́ fi hàn ọba tó ní wá. oṣù ṣàbáàní tá à ń wí yìí oṣù kẹni tó mọ̀ lágbára púpọ̀ oṣù kẹni tó ṣe kí ni. oṣù kẹni tó lágbára púpọ̀. oṣù kẹni tó lágbára púpọ̀. àfàwọn Abubakari Al-Balkhi wọ́n fẹ́ júwe oṣù tá a wà yìí fún wa. ó ní masalu shahru Rajab ó ní ẹ̀rá pèjúwe tá a lè fún oṣù Rajab èyí tá a lò tán. bàbá ya ó ní kàríhì ó dà gẹ́gẹ́ bí atẹ́gùn. masalu shahru Rajabi kàríhì oṣù Rajabu tá a lò tán ó dà gẹ́gẹ́ bí atẹ́gùn. wa masalu Sha'bani la ilaha illallah. masalu Sha'ban. kalgim kalgimu Sha'bani tá a wà nù ẹ̀yìn òun dà gẹ́gẹ́ bí ẹ̀sùjò. àbáwá sẹ́yìn Ọlọ́run ó bùn wá lálùbáríkà oṣù yìí. àmín. oṣù Sha'bani oṣù kẹni tó lágbára púpọ̀ kátó wá ka batabiti oṣù Ramadan. ó kàmásálì lọ́gẹ́yìmù ó dà gẹ́gẹ́ bí ẹ̀sùjò. wà másálì Ramadani másálì mọ́tọ̀r. wá rí àpèjúwe tá a lè fún oṣù Ramadan òun dà gẹ́gẹ́ bí òjò gan tóun kàn ń rọ̀. Rajabu ń tiẹ̀ ó dà gẹ́gẹ́ bí atẹ́gùn òjò nígbà tójò fẹ́ rọ̀. Sha'bani ní tiẹ̀ òun dà gẹ́gẹ́ bí kàṣàhábì ó dà gẹ́gẹ́ bí ẹ̀sùjò. wà masali Ramadan wà ní Ramadan àpèjúwe Ramadan masali matar òun dà gẹ́gẹ́ bí òjò. تدارك ما استطعت من الخطايا بتوبة مخلص وجه المنار. àbá ní bọ̀rọ̀ tìrí tọrọ òrí bá mi ṣe ẹ fẹ́ ká mú nǹkan mi wá lápèjúwe tá a lè fún oṣù Sha'ban. ó ní masalu Rajabi. masalu Rajabi. ó ní ẹ̀jẹ̀ tún fún yín lómi bẹ́yìn wọn bí ọba yé yín. ó ní masalu Rajabi ó ní àpèjúwe tá a lè fún oṣù Rajab. oṣù Rajab àpèjúwe èyí tá a lè fún oṣù wo ni àbá yìí. oṣù Rajab.
ó ní masali zare ó dà gẹ́gẹ́ bí nǹkan wóró nǹkan rúgbìn tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ gbìn ntí ṣẹlẹ̀ sáwọn àfàlẹ́ Yorùbá òun ni wípé ntọ́lọ́wọ̀n àtànẹ́bì bá polo àní polo ẹ̀ ntọ́lọ́wọ̀n àtànẹ́bì ọ̀wá polo òun láwàá ṣe kí ni òun láàrin yín mọ́ àárín yín mọ́ ntọ́lọ́wọ̀n àtànẹ́bì ò ṣe kí ni tí ò polo àní àpèjúwe rọ́jà ó dà gẹ́gẹ́ bí irúgbìn tá a fẹ́ gbìn bóyá ẹni ó fẹ́ gbìn gbàdo ẹni ó fẹ́ gbìn kábàbà ẹni ó fẹ́ gbìn jéró àti nǹkankan ó dà gẹ́gẹ́ bí irúgbìn tá a fẹ́ ṣe kí ni o tá a fẹ́ gbìn wà ṣáàrù ṣàbán ẹ wá rí ṣáàrù ṣàbán òun dà gẹ́gẹ́ bí ṣáàrù sákìyù oṣù tá a mọ̀ ṣe kí ni o tá a mọ̀ ṣe sákìyù zárí tá a mọ̀ fún wọn tá a mọ̀ irigéètì àwọn nǹkan ọ̀gbìn wa bí ẹni ó gbìn gbàdo tó dáadáa á ṣe kí ni o á bomi wọn kó lè ṣe kí ni o kó lè kájílẹ̀ ò lè dọ́dọ̀ ẹ̀. La ilaha illallah. ẹni wà ṣáàrù Ramadan ṣáàrù lẹ́sọ̀rọ̀ zari ẹ̀ wá rí oṣù Ramadan oṣù tá a máa ṣe kí ni o tá a máa ń kó èrè irúgbìn. oṣù tá a máa ń kórè irúgbìn. èyí náà ni oṣù Ramadan jẹ́ fàmìlì yẹn sẹ́ra fi rọ́jà bí ẹni tí ó bá wá gbin irúgbìn nínú oṣù rọ́jà wàyẹ́sìkì fi ṣàbáàní kò wọ́n irúgbìn ẹ̀ lómi kò wọ́n mi sí irigẹ́sẹ̀ kan pé wọ́n ní wàyẹ́sìkì fàkẹ́yìfà yà á sùdù fi Ramadani fàkẹ́yìfà yà á sùdù fi Ramadani báwo ni ó ṣe kórè ní àsìkò kíni yìí o ní àsìkò Ramadan. ayé àwọn ọ̀dọ́ yà á ọkọ̀ tajà lá bìtúrí mẹ́tìyà àfikún wà á dàgbàwárí. àfààní yá mẹ́ndọ̀ yá àwùkọ́ tajà lẹ́nu oṣù Rọ́jà bí ti kọjá lọ fún wa. ó ti kọjá lọ náà. bóyá tẹ́tẹ́ ló fi ta ìwọ tún mutí lọ náà ni sínú ẹ̀rẹ́ ò dúró ọ̀rọ̀ ẹ̀yìn sísọ àti àwọn nǹkan ò dúró níbẹ̀ ò lo opportunity tó wà nínú oṣù yìí bihurmati ha. bihurmati ha àfikì wà á dàbà wá rí. kọ wà lùbáríkà tó wà nínú oṣù yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń wo ètò wa lálẹ́ yìí ọlọ́run ó bùn wọn lálùbáríkà nínú ṣàbán. àmín. ọlọ́run ó jẹ́ àlè ṣiṣẹ́ rẹ̀ nínú oṣù ṣàbán. àmín. ẹni tí ò bá wá gbin tí ò gbin irúgbìn nínú Rọ́jàbù tí ó sì wọ́n omi tí ò wọ́n lómi lásìkò ṣàbán fàkẹ́ ìfàyà sódò fi ṣáárí Ramadan báwo ni ó wá ṣe ni ó ṣe kórè nínú oṣù Ramadan la ilaha illallah. kí a ṣí ètò oríire tí ó bá wa kalẹ̀ ọlọ́run. àbáwá ni wàkẹ́yìfà yẹtùmáwù ayẹ̀jídùn àláwọ̀tà lè tọ́ àti wal ìbádà fi Ramadan báwo ni ó wá ṣe jẹ oore àti ìmójútutù mọ́kànbalẹ̀ tí ń bẹ nínú oṣù Ramadan. La ilaha illallah. Ọlọ́run mọ́sá ìbùn wa lálùbáríkà oṣù tá a wà ń bẹ̀ yìí. àmín. oore tó wà nínú ẹ̀ Ọlọ́run ó ṣe fún wa. àmín. wàhùn alámiyé kíndìmù lè nẹ́fùsì iṣẹ́ yá ń kọ́bílà Ramadan. ní tí wọ́n ń tọ́ ẹ̀ láti sọ fún wọn ni pé nínú oṣù Rajab àwọn ò ti bẹ̀rẹ̀ sí lọ́hùn Ṣàbánì ó tún wá dé ó wàá tún jẹ́ ó lékún tó bá wá dínú oṣù Ramadan abatabi tí oore lọ́kẹ̀mọ́ wá jẹ. àwa kórè ń bẹ̀. La ilaha illallah. gbogbo wa àsìkò táwọn èèyàn máa jẹnu lẹ́wà yìí òun làsìkò Ṣàbán òun gan lànàbì yìí gbààwẹ̀ tó ṣe kí ni tó pọ̀ jù gẹ́gẹ́ bí ohun tá a ti ṣe kí ni tá a ti wí síwájú. àfa wa Yahya àfa mi tí mo sọ ń gbọ́rọ̀ yìí. wọ́n ní àfa wa Yahya bun Mu'az radiyallahu anhu. ó ní lastu abuki ala nafsi èmi ìsunkún lórí ẹ̀mí ara tèmi
èmi èé sunkún lórí ẹ̀mí ara tèmi bóyá àrùn jẹjẹ èmi èé sunkún bóyá àrùn mímu òun èé sunkún àbọ̀wọ̀n orí nǹkan ẹ̀mí ṣe ẹkún yìí pa òun. La ilaha illallah. La ilaha illallah. Lastu abuki ala nafsi imma tati. Bóun bá kú òun ò ní sun ẹkún bẹ́ẹ̀ni òun bá kú. Ṣùgbọ́n tí ohun tóun fẹ́ kẹ́ ẹ mọ̀ òun náà ní wípé la ilaha illallah. Òun ọmọ wa sunkún òun ó sun abatabítì ẹkún. Àbá àmójúbù sọ̀rọ̀ gbọ́ báyìí òun ó sun abatabítì ẹkún. Fayaman ضيّع الأوقات جهلا بهرمتها أفك وأحذر بواري. Àbá Yahya wá ní wa innama abuki ala hajati infatati. Tí n bá fẹ́ kírun tí rí kí sásìkò tiẹ̀ òun tí mo sunkún nù. Bẹ́ẹ̀ bá kú kìí ṣe pẹ́kùn ni wọ́n pa àwọn jù ṣùgbọ́n àsìkò pé òun fẹ́ kírun òun ò rí kí sásìkò tiẹ̀ àsìkò Ramadan àsìkò Ṣàbánì yìí ń lọ òun ò tí ì ráwẹ̀ gbà ní tóun mọ́ sunkún fún nù pé òun ò tí ì rí ìbàdá àti ṣe ibi tí wọ́n ń sunkún pé òun ò tí ì rí ìsìnà ṣe tó ń sunkún pé ò tí ì lù yẹn ń jìbìtì wọ́n tí wọ́n ń pé owó tó wọlé lónìí ọ̀pọ̀ 5 million ló wọlé àwọn mágà ò sanwó dáadáa òun á ń wí bẹ́ẹ̀ mọ̀gáfà ọ̀dẹ̀ òun á ń wí bẹ́ẹ̀ àsìkò Ṣàbán làwọn wà yìí torí pé fasawfa tufarriq. fasawfa tufarriqu ladhati qasran wa yukhli al-mawtu kara'amin kadara. nítorí pé gbogbo ohun tá a bá kójọ yìí náà á padà fílẹ̀ ńjọ́ kan ni ó fílẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ bá wà lórí ipò kan tó lóun ò ní kú ó wá wọ lọ́hùn ikú òmù kú o ẹ̀yin lẹ́ ń lé àwọn èèyàn kú lórí ipò ikú òmù wọn kú o ká má sọ̀rọ̀ bí àbá Abdulmujib wọ́n ní àbá Yahya ní innama abuki ala hajati infatati òun á máa sunkún lórí ìtì ìrírun kí ìtì ìráwẹ̀ gbà Ṣàbán ló dé bá ọ yìí Ṣàbán ló ṣe kí ni ló dé bá yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo sọ pé màdọ́rọ̀ jàbó ń. màdọ́rọ̀ jàbó wà má ahsanta fihi wa hadha shahru Sha'ban al-mubarak. Oṣù bùkún nìyí tí gbogbo èèyàn gbàgbé gbogbo nǹkan wọ́n gbàgbé ìsìlọ́hún mo sọ fáwọn èèyàn lẹ́ẹ̀kan pé ntọ́ ya polongo ẹ̀ mẹ́sẹ́gìsì mélòó lẹ rí tí ẹ bá sàwọn àwọn ẹni rẹ nínú ẹ̀sìn tí wọ́n ń sẹ́ndì ẹ̀ wípé inú Ṣàbánì yìí àgbàwẹ̀ púpọ̀ ń bẹ. Àmọ́ tó bá ṣe pé ti Rájàbù ni tí gbogbo àwọn àhádìsù tó wá lórí rẹ̀ táwọn àfáà níkọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ òun làá wá sí kíni òun láàrin yín mọ́ la ilaha illallah. Àfáà ní òun èé sunkún nítorí òun mọ́ sunkún lélẹ́rìí òun ni kó wọ́n pàdánù àwọn àhájà àwọn àsìkò oore tó yẹ kó wọ́n fi ṣe nǹkan ẹ̀rẹ́ kọ́ bọ́ fún un nítorí òun sunkún lélẹ́rìí nù. Ṣàbán oṣù Ṣàbán tá ń wí fún yìí fursatan li i'anatil fuqara àwọn sẹ́ta afẹ́ká ṣe ń bẹ̀ ní gbogbo ẹni olówó gbogbo ẹni ọlọ́lá gbogbo ẹ̀yin olùmọ̀ àfa mọ́sálásí kì í ṣe owó eré obìnrin kan wọ́n ní káfọ́ ọmọ ẹja sí àfa Abdulmujib. wọn ò ní ẹ máa fi fìlà kó dàbí nù. lásán tàbí tí la ilaha illallah ọ̀kẹ́sẹ̀lẹ̀ láìpẹ́ yìí àpò kẹlẹ́ nìkan ò rí mọ́ 200 naira ọ̀rọ̀ bá di àbá àsáfù yìí ẹ̀ ní kíjímọ̀ tí ń bọ̀ bẹ́ẹ̀ bá ju àpò kan ń múlẹ̀ ní tá à ń sọ fún yín ni pé ẹ sọ fún gbogbo èèyàn pé ṣáàrù Ṣàbánì yìí oṣù Ṣàbánì tá a wà ń bẹ̀ yìí fursatan li i'anatil fuqara ààyè ńlá kan ló sílẹ̀ fún wa láti fi rin àwọn opportunity ńlá ni láti fi ẹni ó fẹ́ náwó sí t'Ọlọ́run ẹni ó fẹ́ bu àwọn èèyàn ní nǹkan
àsìkò yìí náà ti mọ dáṣọ bọ àwọn èèyàn lọ́rùn kí wọ́n rí fi ṣe Ramadan afábẹ̀ Mujibu ọ̀gbọ́. Akramakumullah. wal masakin àwọn tí wọ́n níwọ̀n tí wọ́n jẹ́ tí wọ́n mọ̀ èyí wọ́n jẹ́ lálẹ́ bàlejò bá bá wọn ò lè ṣàlejò ń bẹ̀. àsìkò tá a náwó sí wọn nìyí. kì í ṣe táwọn Ramadan ní bá tẹ́ náà láṣẹ tún mọ fa adìẹ lọ fún wọn. rárá o àsìkò yìí láti Ṣàbán nìyẹn. ẹgbàá tẹ́ẹ̀mọ̀ jẹ kalẹ̀ Ṣàbán nìyí ẹgbàá tẹ́ẹ̀mọ̀ ṣe kíni. tẹ́ẹ̀mọ̀ jẹ. nítorí kíni liyataqawwa bidhalika ala siyami Ramadan bẹ́ẹ̀ bá fún wọn lóúnjẹ tí wọ́n jẹrẹ tí wọ́n lẹ́rẹ̀ létí kí wọ́n lè lókun àtagbára àti ṣe kíni o àti gbààwẹ̀ Ramadan. gbogbo ẹ̀yin ọ̀gá lẹ́nu iṣẹ́ àsìkò yìí ni ẹ ya owó sí mímọ́ fáwọn ọmọ yín. ẹ buwó fún wọn. ẹ buwó fáwọn ọmọ tí ń bẹ lábẹ́ yín. ìwọ gbádùn. ìhun tí ètò tẹ̀m̀bí yìí mú wọn fún wa nìyẹn. iná nu fa. la ilaha illallah wa qiyamu layalihi kí wọ́n sì lè dìde dúró lóru oṣù Ramadan. la ilaha illallah. Akramakumullah bẹ́ẹ̀ ọba jẹun sùn lálẹ́ bó lè yóò sì jí lóru. bẹ́ẹ̀ ọba jẹun sùn lálẹ́ bẹ́ẹ̀ bá jí lóru tí ò tún wà la ilaha illallah. ẹ ṣàánú àwọn èèyàn ẹ buwó fáwọn èèyàn ẹ tọ́jú àwọn èèyàn lásìkò Ṣàbán ta wà ń bẹ̀ yìí kí wọ́n lè jẹun yóò de Ramadan àtàwọn àtẹ̀yìn gbogbo ọlọ́run ó jẹ́ àṣẹ Ramadan. Àmín. ẹ bá wa ṣe ètò òun débi tí gbogbo etí ayé ò fi gbọ́ etí ètò àtẹ̀bí yìí ń wí ẹ bá wa ṣe ètò òun la ilaha illallah. bákan náà ètò tẹ̀mí ń sọ fún wa níparí Abba Abdul Mujibi níparí tá a fi fẹ́ mọ wá lọ ètò àtẹ̀bí ń sọ fún wa yìí pé gbogbo owó tó jẹ́ àwẹ̀ gbogbo wọn tó jẹ àwẹ̀. man kana alayhi qada'u ìwọ tó bá jẹ àwẹ̀. wọ́n tó jẹ gbèsè àwẹ̀. ẹ sọ fáwọn ará ilé yìí ẹni wọ́n gbà o. ẹni wọ́n gbà àwẹ̀ Ramadan yìí padà o. gbogbo ẹni ó jẹ àwẹ̀ nínú Ṣàbán iná ẹ̀ la wà yìí. gbogbo ẹni ó jẹ àwẹ̀ nínú Ṣàbán la ṣe kí ni. iná ẹ̀ la wà yìí. gbìyànjú kó o san o. baálé kọ̀ọ̀kan àti baálẹ̀ kíkówó ṣe kí ni kíkówó sọ fún àwọn ará ilé ẹ̀. Al-Qur'an ní yá ayọ́ a'udhu billahi minash shaitani rajim àti ìkáyà látàárọ̀. A'udhu billahi minash shaitani rajim. La ilaha illallah. Bismillah. قوا أنفسكم وأهليكم نارا. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. Olúwa ní àkọ́kọ́ tún ẹ̀mí wa ṣe wa ahlikum nara. bákan náà bàbá fẹ́ sọ yẹn aṣọ àwọn aráalé wa gbogbo àwọn aráalé wa tó jẹ àwẹ̀ ẹja pa wọn lákèésí kí baálé kọ̀ọ̀kẹ́ ó ṣe kí ni kó pé ìyàwó ẹ̀ ájàrá mọ́ gbọ́ pé Ramadan ní ń bọ̀ yìí sọ̀rọ̀ jẹ́ àwẹ̀ gbogbo alámọ̀ pé ọ̀pọ̀ obìnrin mọ́ á nínú oṣù Ramadan dákun tó bá jẹ́ àwẹ̀ lọ ṣe kí ni tòtìlé sàn bákan náà kí káwọn àfa mọ́sálásí kọ̀ọ̀kan kí wọ́n pe àwọn jàmá wọn kí wọ́n fọn rere ẹ̀ pípẹ́ ẹ dákun o àyíbá mọ̀ o ẹni ó bá jẹ àwẹ̀ Ramadan tó kọjá ẹ lọ san o ẹ lè san o torí pé ànábì wa Muhammad salawatu ànábì ní kullukum ra'i wa kullukum mas'ul an ra'iyatihi. Kéwàfà kullukum ra'i wa kullukum mas'ul an ra'iyatihi. gbogbo yín ńlá dára jẹ gbogbo yín ńlá á sì bí báwo lè dára yín jẹ sí kullukum mas'ul. Àbí àfáà tí ń jà sówó eré òbí nìkan tí ń ṣépè fáwọn èèyàn nítorí pé wọ́n ṣáájú òun nígbà tí ò sí ń bẹ̀. Àbí tọ́wọ́díjọ́ gbèdé àlìkíyàmọ̀ ìjẹ́ ṣàlàyé fáwọn èèyàn mọ́sálásí yìí kíkó wá ṣe é gbogbo ẹ̀yin tẹ̀ ń jókòó lásẹ̀ńbílì ẹ má jẹ́ gbọ́rọ̀ ẹ̀ṣẹ̀ nìkan lẹ́mọ̀ sọ níbẹ̀ ẹ má jẹ́ gbọ́rọ̀ ẹ̀ṣẹ̀ nìkan lẹ́mọ̀ sọ níbẹ̀
ẹ dákun ẹ fọn rere ẹ fún wọn ẹni wọ́n ṣe kí ni kí wọ́n gba àwẹ̀ wọn padà torí pé nǹkan tànà sí làmìyẹnsà Allahu bẹ́ẹ̀ bá gbàgbé tẹ ní àwẹ̀ Ramadan kò mọ̀ gbàgbé ẹ làmìyẹnsà Allahu bàbá oníọ̀sà tó kọjá so ti san padà la ilaha illallah ẹ sin àwọn ẹyin padà ẹ sọ fún àwọn yẹn kí wọ́n sin àwẹ̀ wọn. Akramakumullahu al-karim. La ilaha illallah. Níbi ọ̀rọ̀ tẹ́ dé ni ìbéèrè tó jẹ jáde mẹ́ni pé ní ṣé èèyàn lè bá èèyàn gba àwẹ̀. Èèyàn lè bá èèyàn gba àwẹ̀ a lè bára wa gba àwẹ̀ tí máa ń jásí pé nìyẹn ti dòkú inú àwọn gbèsè tó jẹ iná nù àbà san àbẹ́nìkan lérí pé ọlọ́ngbọ́n ọba bùn mí nílé bọ́ ra mọ́tò fún mi wọ́n sì gba àwẹ̀ mẹ́wàá fún ọ fàyẹ́sìbíkù àlẹ́yìn ìkìtàbù tíra wa gba wájú rẹ̀ wípé ó rí mọ́tò ní ṣùgbọ́n oníràwẹ̀ náà gbà mọ́ ọ̀bọ̀ wádọ̀ mi bó bá sojú wa á bá a sanrú àwẹ̀ òun ṣùgbọ́n tí n bá ń bẹ láyé lòdì wọn tí n bá ń bẹ láyé yàtọ̀ sáwọn àwọn táwọn àfáàní ni ó ṣe fídíà àlè bára wa gba àwẹ̀ la ilaha illallah ẹjẹ́ á san àwẹ̀ kọ́lọ́hún kó ṣàánú wa kọ́lọ́hún kó ṣàánú wa oore tó wà nínú Ṣàbán ọlọ́run kó fi ṣe wá à ń sọ fún àwọn yẹn pé màdọ́rọ́ jàbọ́. màdọ́rọ́ jàbọ́ wà má àṣàtà fi. má àṣàtà fi ó wà rèké nínú Rájàbí tó lọ. àṣàtà fi. wàhálà àṣàrò. Ṣàbán al-Mubarak. oṣù Ṣàbán làwọn ń bẹ̀ yìí báwo ló ṣe wùwárí báwo ló ṣe ṣe kíni oṣù bùkún la wà yìí. fàyà máa dàyà ọkọ dájàlá. ìwọ tó ti wéṣì àwọn àsìkò ẹ lọ síwájú gbogbo àsìkò ló wéṣì tán. ọkọ dájàlá bí orí mẹ́tìyà àfikún àdàrúbà wárí. lo privilege oṣù tá a wà yìí. Afik wa adabawari. Náwó sójú ọ̀nà Ọlọ́run kó o sì wá dáadáa kó wá lùbáríkà oṣù yìí kó o lè rí i jẹ gbogbo ní táà sọ síwájú ètò àtẹ̀bí sọ fún akẹ́ àmúlò. Fasawfa tufarriqu al-ladhati qasra. Ilé ayé tá a wà owó tá a ní ọmọ tá a bí gbogbo nǹkan ìdùnnú téèyàn jẹ ká gbé oúnjẹ síwájú ká wá wà ẹrin lélẹ́rìí sáwùfà tufarriqu al-ladhati qasra. gbogbo nǹkan ní ilé ayé yà padà fílẹ̀ ńjọ́ kan. wa yukhli al-mawtu kàrí àmì kàdàrọ̀. ikú wa ni ó wálé ẹ ni ó wọ ní ìwọ́kùwọ́. ikú pa onípakúpa. ikú gbèmí ẹ kó nu ayé. ẹ jẹ́ á ṣe dáadáa. tàdó akímasàtọ́ta mìíràn lọ́kàtọ́yà. ìwọ tó lè ṣe kọ́ ọmọ mùtí ìwọ tó lè ṣe kọ́ ọmọ fàgbáná ìwọ tó lè ṣe àwọn kìnnìkan tí ń bẹ àbá bẹ̀rẹ̀ mùtí bì. wọ́n lọ gbò jẹ̀dí wọ́n máa dọ́gbọ́n mutí. wọ́n wá pò gégé mu mọ́ wọ́n kò gbọ́mọ̀ òmí alátàáyé tí ń pogbó mọ́ ẹni tí ń fi kókè gbogbo àwọn ọ̀wà ẹ̀ṣẹ̀ ó ń sìn lẹ́pẹ́pẹ́pẹ́ wúwúwú la ilaha illallah bàbá wa jagun àní kí wọ́n gbé jùúlẹ̀ tàdára. tàdára kì máa ń sàtàtà mí náà kàtọ́yà. ẹgbẹ́ bí wọn náà bá ṣe lágbára wọn gbé àwọn ìwà ṣẹ̀yú lẹ̀. náà kàtọ́yà. ìta ọba ti مخلص وجعل مداري بتوبة مخلص وجعل مداري. بتوبة مخلص ó wá ṣe kíni ó ṣe tauba tí مخلص èyí tó mọ́ kànga yàtọ̀ sí títúbà gúnugún. ó túbà lẹ́yìn tó mọ́ kànga àwọn àfáàsì mọ́ sọ pé ṣùrùtù tauba sàlásà mẹ́ta ni ṣùrùtù tauba anádàmọ́ àlámà fàtà ó kọ́kọ́ ṣàbámọ̀ lórí pé ìwọ ló èmi mo ti wùwà yìí ó ṣàbámọ̀ bákan náà ó na azmu
ó nípinnu alátàkùndà ìlàzámi kò ní padà lọ síbi ẹ̀ṣẹ̀ tó o ti dáhùn mọ́. bákan ẹlẹ́ẹ̀kẹta wà á yẹ torúkà lè máa ṣíà fíìsà àtìyà kódà nǹkan náà mùtàlá bí sàbík ó sì gbé ẹ̀ṣẹ̀ jùúlẹ̀ ifun kó ti dàgbàdà àti ẹ̀tọ́ ọwọ́ kó di jàlábí àti ẹ̀tọ́ ọwọ́ ó di jàrábà kó tó ti di jàrábà sí ọ̀la ó wá ṣe kí ni ó gbé jùúlẹ̀ inú Ṣàbán la wà ìdàkùn mọ́ gbẹ́sẹ̀ wọnú oṣù Ramadan. o lè ṣe kó mọ́ fi ọtí yọ ẹnu láàárọ̀. ó ẹlòmíì bọ́ bá jí láàárọ̀ ọtí ni ó kọ́kọ́ fi yọ ẹnu. àbí ẹnìkan ní ijó ní pé ọtí lẹ̀ mú láàárọ̀ ó ní ìlàyà ni àwa ní sọ wá dàbí àǹkárù ni. ó ní ìlàyà ni. ìlàyà ni ọtí. ìhun tó dẹ̀bi fún wa nù. àbí àní ọtí lẹ̀ mú láàárọ̀ ẹ para yín. ọwọ́ ni ìlàyà ni òun fi ń láyà ni òṣùwọ̀n tóun ò lè kojú ikú ó sì kojú ìjẹ́ náà jọ kẹ. tàdọ́rọ́ kí máa ń sàtọ́tà mi náà làkàtọ́yà. gbogbo olólùkú lọ́wọ́ ètò àtẹ̀mbí gbogbo yín la kí pátápátá. bìtá bá ti mú kò lásán ìwàjà àlùmọ̀dá. aṣẹ́kọ̀ọ́ Ibrahim ní Amẹ́ríkà lọ́hùn akínyín púpọ̀ ọlọ́run kó ṣàlékún dáadáa. adéhàmí. adéhàmí ọlọ́run kó ṣe dáadáa fún yín. àwọn bàbá wa Alhaji Lukman Olúnládé. à ń sọ fáwọn èèyàn pé bí wọ́n bá ní ìdí mọ́tò tó dáa kí wọ́n pè wá á sọ fún Alhaji wa Lukman Olúnládé. àwọn mọ́tò tó dáa á sọ fún yín. la ilaha illallah. àfáà Ìmáàmù Abu Hanifa ní Dubai làwọn wà ọlọ́run kó ṣàlékún dáadáa fún yín. ọlọ́run kó ṣàlékún dáadáa fún yín. àfáà Àjàní Awwalu Sọ́ọ̀lì ọlọ́run kó ṣàlékún dáadáa tí yín náà. gbogbo ẹ̀yin olólùkú lọ́wọ́ ètò iṣẹ́ wa Izzuddin Yanurullah ọlọ́run kó ṣàlékún dáadáa yín. ọlọ́run àjẹkọ̀ ṣoṣo ọlọ́run. irú àtẹ̀tẹ̀ bíi iná ẹ̀ látúwà tá à ń sọ fáwọn èèyàn pé nǹkan tàtàrójú. رحمة من عند من خلق الملائكة فاتبعي من النوار. èmi ọmọ ya yín Khadimul Islam Haji Mubarak Yusuf àti àfáwà àgbà ajánásù àgbà àfáwà Abdulmujib Yusuf anágbére fún yín fún ti alẹ́ ìtẹ̀ní tátùmọ̀ pàdé wa lálẹ́ ọ̀la fún wáàsí ìta gbangba à ń sọ fún yín pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.